Mo kí pé Ojúmọ́ ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa Ojúmọ́ Ire pẹ̀lú Àjàdí ikọ̀. Mo ti wà ní ìlú Àkọ́rá níbi tí mo gbé olórin ẹ̀mí kan ṣe pé gbajúgbajà náà inú ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n tí ó ṣe pé ó ń la ń kọ ní ọ̀pọ̀lọpọ̀ ilé wa. Ẹ káàbọ̀ sórí ètò bàbá mi dáadáa Evangelist Tope Olutokun sálàfíà làbáyé. Àlàáfíà ni mo kí gbogbo ojú tó ń wò mí, mo kí gbogbo àgbáyé, mo dẹ̀ kí gbogbo ẹ̀yin bàbá mi àti ìyá mi àti ẹ̀yin àǹtí mi àti gbogbo àwọn ẹ̀gbọ́n mi wípé ṣàlàáfíà lẹ wà. Gbogbo ilé ń kọ́ bàbá. Àlàáfíà la wà. Orin kan àti pé mo gbọ́ ńgbà tí mo wà lẹ́kọ̀ọ́ ni mo gbọ́ tó ń play níbi kan mo ní àwọn ọ̀dẹ̀ níwọ̀n pé èèyàn wa kan lọ́kọrin yìí báyìí ẹ bá ń kọrin yìí náà kó tó lè pa bẹ̀rẹ̀ ètò lónìí ẹ̀yin gágá lọ̀rọ̀ yìí bá wí Kristieni ẹlẹ́gbin ẹnì sọ ń bẹ̀ yàn. Ìwọ gángan lọ̀rọ̀ yìí bá wí Kristieni ẹlẹ́gbin ẹwẹ̀gbin nínú agbo ìjọ mi ewúrẹ́ láàrin àgùntàn jáde lọ ká má ṣe kà ọmọ wọn mọ́ Kristieni ẹlẹ́gbin. Mo kọrin kan nígbà kan pé ọkàn ẹlẹ́gbin láàrin ènìyàn mímọ́. Ènìyàn lè wà nínú ìjọ kó sì jẹ́ olórí alágbèrè. Ènìyàn lè wà nínú ìjọ kó sì jẹ́ bàbá yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. No, kò sí ìmísí kan tó ti pa ọwọ́ ènìyàn wá. Gbogbo ìmísí àti ìtọ́ni wá láti ọ̀dọ̀ Ọlọ́run. And ohunkóhun tó bá wá látọ̀dọ̀ Ọlọ́run ní lámì nídẹ̀ lápá. Torí èèyàn ò ní wà nínú ìṣògo pé ipá mi ni mo ṣe mú múra dáadáa. So ìmísí yẹn wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Látọ̀dọ̀ Ọlọ́run ẹ ṣé púpọ̀. Ìṣègbè bóyá èèyàn láíláíláíláíláíláíláíláí. Ìpalàgbà kan ló ṣẹlẹ̀ pé èmi sì fi ọkọ ni. No, láíláíláí. Ẹ jẹ́ aláìlọ sínú ìwé ìtàn ta gangan ní Tope Olutokun. Ẹ jẹ́ asáré wòye ní ìṣẹ́jú díẹ̀ náà. Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run, orúkọ mi ni Evangelist Tope Olutokun. A bí mi ní ìlú Awúsá ní ìlú Kaduna. Láfíà kalọ̀ so ní Kaduna ní Badarawa so ibẹ̀ la bí mi sí. So mo bẹ̀rẹ̀ primary school náà dẹ̀ ní LA primary school ní Badara. Mo dẹ̀ bẹ̀rẹ̀ secondary school náà ní Sardauna Memorial College. So ẹ dẹ̀ mọ̀ yí pé ogun Kaduna láti ìgbà yìí ló ti bẹ̀rẹ̀. So tipẹ́tipẹ́ nù àti gbogbo ẹ̀yàmẹ̀yà káàkiri. So òun ló wẹ̀ pé let's just come down to ká wálé. So àdẹ̀wálé. So mo dẹ̀ bẹ̀rẹ̀ secondary. Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run ràn mí lọ́wọ́. Ayé lọ sí University Ládòkè Articulate University of Technology Ajáde níbẹ̀. So mo jẹ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun, mo dẹ̀ jẹ́ ọmọ bíbí ìlú Mọ̀dákẹ́kẹ́. Bó wà ní ìrìnàjò orin ṣe bẹ̀rẹ̀ ní tiẹ̀? Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run mo ní band ó bẹ̀rẹ̀ láti 1994 láti bẹ̀rẹ̀. Ọlọ́run ló ń jẹ́ ìbẹ̀rẹ̀. Kò sí ní téèyàn lè bẹ̀rẹ̀. Àkàkọ́ tí Ọlọ́run bá pè nìyàn á fún ọ ní èròjà tí ìran yẹn ó fi ṣẹ. Akórajọpọ̀ ní ọ̀run Ọlọ́run ó wá àwọn èròjà ìran fún mi tí ìran mi yé. So lájọ bẹ̀rẹ̀ wìgárá abẹ̀rẹ̀ sí kọrin káàkiri. Wọ́n invite wa. A ní lọ́kàn fún pé bóyá fún èrè kankan fún Ọlọ́run torí ìtara yẹn pọ̀. So ìtara yẹn pọ̀ abẹ̀rẹ̀ náà ni Ọlọ́run dẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú wa kí gbogbo ògo kó máa jẹ́ tọlọ́run títí dòní ó jẹ́ olótìtọ́ àti olódodo sí wa. Ẹjọ́ àkọ́kọ́ tán pè é sí pàtí nítorí mo rí pé máa ń lọ pàtí dáadáa lọ́jọ́ àkọ́kọ́ tẹ́ gba stage ìṣẹ́rántí ọjọ́ náà lọ bó lórí jọ. Yes, wow, mi ò lè gbàgbé 1990, that was 1997. That was 1997. So mo ìtọ́ fẹ́ tán nílé onítọ́ ṣé ni mo ń dátọ́ mi ẹ tètè dé ẹ ṣe kìnnìkan. But to God be the glory, it's just the best outing. Then it was ṣẹ́mọ̀ gbogbo mẹ̀mẹ́ntàn la máa gádà láti jẹ́ kí òun kan. So Ọlọ́run fún wa ṣe àtìgbà yẹn Ọlọ́run jẹ́ ó sojú rere sí wa from everywhere. So títí di òní olónìí. Album mi àkọ́kọ́ nǹkan tiẹ̀. Album mi àkọ́kọ́ ni Àṣẹ Ìrọ̀rùn. Àṣẹ Ìrọ̀rùn. Ẹlẹ́ẹ̀kejì ni Ilẹ̀ Ìlérí. Ẹlẹ́ẹ̀kẹta ni Kristieni ẹlẹ́gbin. Because mi sábà ṣe album ní ọdọọdún bí kò bá ṣe pé Ọlọ́run bá rán mi jáde.
So ìgbà míì 4 years 3 years interval 4 years tọ́lọ́mbà ló yá nítorí wípé tó bá ní pé tó bá rán mi ó máa ń lápa ó dẹ̀ máa ń tún ayé àwọn ènìyàn ṣe fún ògo Ọlọ́run. So ẹlẹ́ẹ̀kẹrin oore ọ̀fẹ́ ti dalẹ̀, ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀run mi ṣí, ẹlẹ́ẹ̀keje ìbẹ̀wò Ọlọ́run, ẹlẹ́ẹ̀kẹjọ èrò ọjà. Ọ̀rẹ́ ti pọ̀nlẹ̀ tó báyìí. Bẹ́ẹ̀ni èrò ọjà. Ẹjẹ́ ti di àṣẹrọ̀rùn bẹ̀rẹ̀ náà fún mi díẹ̀ jẹ́nu àṣẹrọ̀rùn náà jẹ́ àgbẹ̀gbádùn díẹ̀ bẹ́ẹ̀. Inú àṣẹrọ̀rùn mo ti kọ Olúwa ṣe mí lóhun èlò àlàáfíà, Olúwa ṣe mí lóhun èlò àlàáfíà, kémi lè kéde rẹ ká gbogbo ayé, iṣẹ́ rẹ gbogbo nínú ilẹ̀ ìlérí ni mo ti kọ. Gbogbo ènìyàn ẹ bá mi yọ̀, Olúwa ṣe mí lóore, gbogbo ènìyàn ẹ bá mi yọ̀ ṣẹ̀ṣẹ̀, Olúwa ṣoore fún mi nínú orúkọ tuntun ni mo ti kọ. Ìwọ gẹ́gẹ́ lọ̀rọ̀ yìí bá wí, Kristieni ẹlẹ́gbin, ẹwẹ̀gbin nínú. So the latest one tó wọ̀ lọ́wọ́lọ́wọ́ ibẹ̀ ni mo ti kọ. Olúwa, 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 lẹ́yìn rẹ̀ ìwọ tún ni. Ilé tí ń bọ̀ lọ́nà nìyẹn. Rárá ó ti wà èrò ọjà. Bẹ́ẹ̀ ni. Oore ọ̀fẹ́ ti dalẹ̀ ti ń kọ́. Oore ọ̀fẹ́ ti dalẹ̀ ibẹ̀ ni mo ti kọ. Ní gbogbo ọ̀nà yìí bàbá mo dúpẹ́, ní gbogbo ọ̀nà yìí ó bàbá ẹ ṣeun, àkọ́dá ayé aṣẹ̀dá ọ̀run, ní gbogbo ọ̀nà yìí ó bàbá ẹ ṣeun, Ọlọ́run tó gbé mi dìde, ní gbogbo ọ̀nà yìí ó bàbá ẹ ṣeun. Àánú a máa gbà ní àánú a máa gbà ní, ó ń gbé ni kúrò lẹ́ni ilẹ̀, ó ń gbé ni kúrò lẹ́ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sẹ́rù pé kájọ fíjọ ara wa. Kò sí wàhálà bí Olúwa bá wí. Èmi ti wí. Ẹ jẹ́ àjọ tó wá tẹ̀ ní kẹ́ lọ́dì àṣeyọrí yìí kílẹ̀ bá lọ́dì ẹ̀gàn mọ́. Mo gbé Ọlọ́run ga. Ọlọ́run fi mí hàn gẹ́gẹ́ bí ògo. Album kan ló máa gbé yẹn jáde. So orúkọ titun. Ọlọ́run wá ṣe ní àdìtú, kò tiẹ̀ wá tún jẹ́ kí orin táìtù yẹn jáde. Ní tó wá fi wá gbé mi jáde ní Kristieni ẹlẹ́gbin. So tẹ́yìn bá ní Kristieni ẹlẹ́gbin, Kristieni ẹlẹ́gbin, Tọ́pẹ́ lórúkọ mi ṣe Kristieni ẹlẹ́gbin. So iṣẹ́ tá a kọ́ mẹ́rin ni ìwọ gẹ́gẹ́ tètè ṣe o, tètè ṣe Olúọ̀run. So ọ̀tọ̀ ní tá a fèrò wípé bóyá inú àlùjọ inú nǹkan àṣẹ Ọlọ́run nígbà mìíràn kì í sí nínú ariwo. So mẹ́sẹ̀jì ló fún mi, so inú mẹ́sẹ̀jì yẹn ló dẹ̀ sì gbé mi dìde. So mo dẹ̀ mọ̀ wípé mo rí àánú gbà. Kó tó kí máa tó lọ sí ìbéèrè mi tó kù ẹ̀yẹ tó jẹ́ gbádùn yìí olórin mo gbá sórí ètò rẹ̀ má jẹ́ kó yẹ ìgbẹ́ ẹjọ́ ẹ tó fún mi ní kankan. Wow, ẹ ṣé mo dúpẹ́. Ẹni tó kàn ló mọ̀, mo dúpẹ́ fún ààbò rẹ. Ẹni tó kàn ló mọ̀, ariwo ẹkún kò sọ nílé mi. Èmi ò jẹ́ fògo yìí tó ń trend lọ, èmi ò jẹ́ fògo rẹ fẹ́ lómìíràn. Orí wọn elégbé, orí wọn ẹgbẹ́ máa sọ orí ègbé, orí wọn elégbé, ọgbọ́n wọn elégbé, agbára wọn elégbé, ìmọ̀ wọn elégbé, ògùn wọn elégbé, ọgbọ́n wọn elégbé. Bẹ́ẹ̀ ni ìyẹn ò tí jáde, ó ń bọ̀ lọ́nà. So bẹ́ẹ̀ ni but ó ti wà lórí social media. So in tó tún wà lórí social media tó ṣe jáde náà ni Agbọ́tí Ọba. Okay, ẹ bá ń wá Agbọ́tí tí ó sọ̀rọ̀ mi láàfin ọba. Ẹ bá ń wá Agbọ́tí tí ó sọ̀rọ̀ mi láàfin ọba. Pé Joseph mi ò kú o, ó ń retí ọjọ́ ayọ̀. Ẹ bá ń wá Agbọ́tí tí ó sọ̀rọ̀ mi láàfin ọba.
olóore tí ó gba ìran mi gbọ́ tí kì í wo àbùkù ẹni tí kì í wo àṣìṣe ẹni olóore tá a tún máa lá ẹni aláàánú tí yóò mọ iyì ẹni lọ́jọ́ ìjì adúró tì ní lọ́jọ́ ogunlé adúró tì ní ẹ bá ń wọ lọ́lá tí ó sọ̀rọ̀ mi láàfin ọba so bẹ́ẹ̀ a nílò ọlọ́lá a nílò olóore a nílò so kò sí ẹnikẹ́ni tí ò nílò èèyàn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe wà níbí ó nípa tẹ́ ń kó nínú ayé mi so kò sẹ́ni tí ò nílò èèyàn don't ever in your life look down on anybody. God bless you. Bàbá mi mú tiẹ̀ ní kí n tó yọ̀nà ẹni tó yẹ kí olórin ti máa fi pàwọ́ òkìkí gan lórí ẹ̀mí káfọ́ lórí ara lẹ̀ tí wọn. Olórin ẹ̀mí kò yẹ nǹkan kan wà tí ipá ẹ̀dá ò ká láyé kò sí bó ṣe lè lówó tó kò sí bó ṣe lè lọ́lá tó kò sí bó ṣe lè lọ́rọ̀ tó ipá ẹ̀dá ò ká kì í ṣe kú ipá ẹ̀dá ò ká ẹnikẹ́ni àkókò àti ìgbà. Àsìkò ẹni. Ẹ bá ti rí ẹni tó bá ti kánjú wá àsìkò rẹ̀ yóò ṣẹ̀sín lọ́jọ́ alẹ́ ni torí pé kíni nígbà mìíràn wà kò sẹ́ni tí Ọlọ́run gbàgbé àkókò ní ò tí ì tó tí a bá bímọ wọn á ní ìgbà wo náà bímọ ìgbà wo ló bímọ a bá ṣe wedding ìjọ wo ló bọ́ sí àkókò téèyàn bá kú wá nígbà wo ló kú so ìgbà wà nínú ìrìn àjò ẹ̀dá tẹ́ bá dẹ̀ wá rí tẹ́ bá rí ẹni tó jẹ́ pé ògo rẹ̀ ò tí ì yọ nínú iṣẹ́ ìránṣẹ́ orin tó ń làkàkà tó ń gbàdúrà Ọlọ́run ò gbàgbé rẹ̀ nígbà mìíràn Ọlọ́run kò tí ì fẹ́ kó o jáde kí àwọn kìnìún agbègbè rẹ̀ kó má bàa pa ọ́ jẹ so o nílò láti ní àwọn agbọ́dọ̀ ọ̀rọ̀ a ní àwọn agbára kan tó gbé ògo yẹn rìn jìnnà torí pé kí ni o àwọn aṣebi yíwa ká so wọ́n bẹ lóde so nígbà mìíràn wà ẹlòmíì bí àwọn ọ̀tá ò bá kú ògo rẹ̀ ò lè fọhùn so ẹ má sáré wá ògo ẹ má sáré wá òkìkí ẹ má no àwọn kì í pẹ́ tán iná ọ̀parun ni àjò ni níbi Olúwa ti ń bẹ to the glory of God this year ló máa pé 27 years bẹ́ẹ̀ ni so Ọlọ́run jẹ́ olótìtọ́ sí wa a bẹ̀rẹ̀ bí ẹni tí ò nírètí ọ̀la wọn àti ẹ̀gbà wa gbọ́ wípé nínú ṣùgbọ́n we thank God we give God all the glory to the glory of God I'm a graduate and everything kì í ṣe Ọlọ́run dẹ̀ ràn wá lọ́wọ́ mo rí àánú gbà bẹ́ẹ̀ ni ohun gbogbo ló ṣe fún mi nípa oore ọ̀fẹ́ Ọlọ́run mo rí àánú gbà so àánú ni bí mo ṣe ń sọ àánú náà ni so àánú ni mo rí gbà. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọdún tó bá jẹ́ pọ́lọ́n ti gbókọ̀ díẹ̀ dé báyìí wọ́n ti sálọ èkó ẹ̀yìn ò sápò mọ́dá ẹ̀kẹ́. ìyẹn jinlẹ̀ o. ibi ẹ ti mú nǹkan jẹ nù. To the glory of God ọdún márùn-ún ni mo gbélé kó wọn àmọ́ mi ládùúgbò mi. bẹ́ẹ̀ pé ayé ó ti ẹ̀dá ìmọ̀. Amen. So dára téèyàn bá ti gbẹ ayé rẹ̀ àgbẹ̀ kò sí there is no dry land but dry men if you are not in the right location your destiny will never speak so when you are in the right Ọlọ́run ò ní ṣe pẹ̀lú abúlé kò ní ṣe pẹ̀lú Èkó so ẹ wo ìrìn àjò mi ní north I went to north mo lọ sí Èkó Ọlọ́run ní kí n padà sí Násìrì to the glory of God mi ò lè mọ́ lọ sí Èkó Èkó ni mo ti ń ṣiṣẹ́ in fact a wà ní Èkó lọ́sẹ̀ yìí and I will lo 4 days different places to the glory of God so káàkiri Ọlọ́run ti ṣojú so but ní Násárẹ́tì mi ń bí báyìí ni ló ní kí n yan gbé. tẹ́ ẹ bá wá ń lọ lópòópónà àbí tẹ́ ń kọjá lọ tẹ́ ẹ wo pósítà lọ́tún Tope Olutokun pósítà lọ́sì Tope Olutokun ẹ̀tàn rédíò Tope Olutokun ẹ wo tẹlifíṣàn Tope Olutokun bó ní ṣe rí lára yín gan. mo máa ń fi gbé Ọlọ́run ga wípé èmi tí ayé ò béèrè tẹ́lẹ̀ èmi tí ta ló mọ̀ mí èmi tí ayé ò béèrè ó wá jẹ́ kí n gbé ó mú mi jókòó pẹ̀lú àwọn ọba mú mi jókòó pẹ̀lú àwọn governors senators àánú ni mo rí gbà I can never take that for granted so kí gbogbo ògo kó máa jẹ́ ti Ọlọ́run má ṣe rí bí no kò sí ń tá a ṣe nínú agídí tó ń bí ẹ̀rí òkìkí ògo bí àánú ò bá fọ́n if you are not in the kí gbogbo èèyàn ló ń béèrè fáànù
Olúwa ṣàánú fún mi ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn náà because in tá ń pè ní àánú ó ní kí àánú kó wà ní ìṣe nínú ayé yẹn act of mercy so mo rí àánú gbà and the act I'm a product of mercy. Àánú a máa gbà ní àánú a máa gbà ní ó ń gbé ni kúrò lẹ́ni ilẹ̀ ó ń gbé ni kúrò lẹ́ni ilẹ̀ ó ń gbé ni kúrò lẹ́ni lẹ́lẹ̀ ó ń gbé ni kúrò lẹ́ni ilẹ̀ Ọlọ́run tó gbé ní dìde ní gbogbo ọ̀nà yóò bá bá ṣe mo dúpẹ́. Ẹ bá ń dárúkọ yín àti pé a fẹ́ pè é sí pàtí àbá fẹ́ pè é sí kọ́nsáàtì ní ìlú kan àbí ní orílẹ̀-èdè kan ẹ bá ń yọ̀ǹda láti máa pè é sí. Nọ́mbà orúkọ mi ni Tope Olutokun lẹ́ẹ̀kan sí nọ́mbà mi ni 080 35 32 0046 080 35 32 0046. Facebook, Instagram yẹn àṣẹrì wà bẹ̀yẹn náà. Tope Olutokun Instagram Tope Olutokun YouTube. Tope Olutokun Facebook. Tope Olutokun Audio Max Tope Olutokun. Tope Olutokun ni. Tope Olutokun ni. Kí lọ̀rọ̀ dúpẹ́ fáwọn olólùfẹ́ yẹn ká máa fi yẹn kó lórí ètò lónìí. Àkọ́kọ́ ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá mi àti ẹ̀yin màmá mi tẹ́ ẹ gbàgbọ́ nínú ìpè Ọlọ́run lórí ayé mi. Tẹ́ ẹ dẹ̀ ń bá mi ra késẹ̀tì mi tẹ́ ẹ dẹ̀ mọ́ search fún mi all over the world. Ẹ ṣé mo dúpẹ́ ibi ẹ tí mówó yẹn ò ní bàjẹ́. Lágbára Ọlọ́run a máa gbúrò ayọ̀ síra wa àwọn ọmọ yín náà wọ́n ó dẹ̀ di ológo káàkiri àgbáyé sí ayọ̀ lórúkọ Jésù ẹ ṣé o a tún pàdé láyọ̀ àtàlàáfíà. Ẹ ṣé gan ni a máa rí bá. Ẹ ṣé mo dúpẹ́. Àjàdí kan olóògbé ti gbádùn àlejò mi tòní àti kọrin àti ìlú àti ijó lórí ètò ìsàn pé ẹ ti rí ọgbọ́n kan àbẹ́jì náà dì múnú tí a bá yín sọ lórí ètò nígbà náà ti máa pàdé àlejò ní ìlábàlá yìí èmi tí ń tòótọ́ Ọdẹ́wálé tòlú Àjàdí ìkọ́ ìwọ náà lè rìn